ọmọ 15 years old 15 years old ó ti ń tẹ̀lé wọn lọ rọ́ọ̀bù ó ti ń fọ̀bẹ gún yàn ó wọ́n ṣe o ẹ̀yin abiyamọ ẹ̀yin mo fẹ́ kẹ́ wá fi etí ayọ̀ gbọ́ sítórì yìí o ìwọ ọlọ́pọlọ kíkú tó mọ́ sọ pé àgbélẹ̀rọ ni tó o bá ti fẹ́ sórí burúkú kó sọ́kú báwọn tó ní ẹ lójú mọ́ àkọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ sábẹ́ fídíò mi ẹni sùúrù mo máa fi voice note bẹ̀rẹ̀ màá kàn sọ voice màá kàn play voice note díẹ̀ màá dákẹ́ tí má ti wá ń scroll bọ̀bọ́ yẹn tó send àwọn message sí mi màá screenshot àwọn message yẹn màá tún wá place ẹ̀ sí bí ẹ̀gbẹ́ àwọn message kọ̀ọ̀kan màá place ẹ̀ sí bí ẹ̀gbẹ́ kẹ́ ẹ máa rí voice note wà ń bẹ message wà ń bẹ a ṣe èrè níwọ tó mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ láàrin ìlú ọmọ yìí sọ ìtàn ìgbésí ayé ẹ̀ ẹ̀rù tó wá ń bà mí sí kábíyèsí Elédùmarè ọba tí ń jẹ́ mi ní gbèngbè ní kí arúgbó ọjọ́ àṣeyíwò bá ti ń fi ní dára tó wù láyé yìí àǹtí Bímbọ́ ní pè sórí ẹ o torí àǹtí Bímbọ́ lọ́rọ̀ yìí tún padà sí mọ́ lórí àǹtí Bímbọ́ ní pè sórí ní to end of the story àti Bímbọ́ ọmọkùnrin tó sọ sítórì yìí fún mi ẹ̀yin bàbá wọ́n mọ̀ ṣe o ń bẹ̀rẹ̀ sítórì yìí máa bẹ̀rẹ̀ sítórì yìí àmọ́ nílùú báyìí mi ti bẹ̀rẹ̀ part 1 ó dọ̀la kí n tó post ẹ̀ sórí YouTube mi ìbẹ̀lẹ̀ ti wò láti part 1 máa post ẹ̀ sórí TikTok náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹgbẹ́ voice note yìí tó mọ̀ ìkọ́kọ́ send sí mi máa play voice note yẹn díẹ̀ máa kúrò lórí ẹ̀ máa tún wá lọ sórí máa play voice note yẹn máa kúrò lórí ẹ̀ máa tún wá lọ sórí oh God wọ́n ṣe o ẹ̀yin abiyamọ kan wà tó jẹ́ pé ó yẹ kí wọ́n lọ pa yín dànù ni àmọ́ mi ní sọ jù yẹn lọ máa play voice note yẹn díẹ̀ àwọn screenshot àwọn message yìí bàbá yẹn máa post ẹ̀ máa gé wọn náà máa tún gbé síbẹ̀ fún yín ìwọ tí má bẹ̀rẹ̀ story yìí tó bá sọ pé kinní kan ìgbà kan máa yí di ròjò pé fún ẹni múlẹ̀ tó bá o tẹ̀ kọ́ múlẹ̀ síbẹ̀ lásán o ti múrí burúkú àti ìṣòro sínú ayé ẹ̀ nìyẹn téèyàn bá ń tiraka láti sọ fún mi pé nǹkan tó ń lọ ń ta kéèyàn máa gbé yín débẹ̀ tí wọ́n kàn máa sábẹ́ comment section láti máa da gbogbo àwọn gbogbo wàhálà èèyàn láti máa dà sínú omi ìwọ náà ṣe wàhálà àwọn ayé àwọn èèyàn wọ́n sì máa bọ̀ dà sínú omi wọ́n gbọ́ mi ibo ni kí n ti bẹ̀rẹ̀ fún yín náà ṣé tà sí bí ìbọn ni ok ń bọ̀ dà. Ọlọ́run á fi mí ṣe ní ṣe àṣìṣe lágbára Ọlọ́run á ṣe àṣìṣe sọ sórí ìpanimọ̀ ìdájì mo gbé nínú kókó ní gbé lágbàṣe máa ń kí láti ọdún kan mo gbé láti láìkí níbi 4 years already so when I was tasting this more me cool so after much to be like angry emotional so. ẹni sùúrù gbàtí mo máa rẹ kú ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ fún yín. ìṣòro fún mi ní mọ́ ẹnẹ́jì láti ṣe ìpọ́n mo ṣàbá àwọn mẹ́ta so wọ́n tàn sínú àwọn mẹ́ta. ẹni sùúrù o ẹni sùúrù o. wọ́n fi nǹkan sínú drink mi ìṣòro fún mi ní mọ́ ẹnẹ́jì láti ṣe ìpọ́n mo ṣàbá àwọn mẹ́ta so wọ́n tàn sínú àwọn mẹ́ta bàtí yàrá mi ò sí ní mọ́ mo kú nílé mo gbé nílé jáde bàtí sí nílé jáde máa ní nǹkan máa wálé mo kú nílé bàtí mo kú nílé so mo máa ń ọ̀dọ̀ mo lọ ń sùn gbà mí wọ́n ní jáde àwọn mẹ́ta máa bá wọn sùn so tó fà jẹ́ pé ìgbà tí mi wá pa tèmi àti wọn ta lose contact tá ara yìí sọ̀rọ̀ mọ́ kí ni continue rí pé tí wọ́n ti rú báyìí máa lọ ṣe àṣẹwó máa lọ ṣe àwọn nǹkan tí inú mi ò dùn sí bọ̀ dẹ́n kò sí nǹkan tó kẹ́ ṣe. ń bọ̀ ìwọ náà ọmọ ẹ tó ò béèrè kí ló ṣe níbo ló ti ń bọ̀ ta ló ń bá sọ̀rọ̀ ọmọ rẹ ń ṣe nǹkan tí inú rẹ̀ ò dùn sí ọmọ rẹ ń ṣe nǹkan tí inú rẹ̀ ò dùn sí o sì mọ̀ kọ́ ọmọ rẹ ń ṣe ọmọ rẹ obìnrin gbà mí
ìkíní àwọn nǹkan oríṣiríṣi lọmọ rẹ̀ ń kì bá bẹ́ẹ̀ nítorí pé ibi àárẹ̀ àwọn tó wà wọ́n ti kọ́ ní kòkókò wọ́n ti ń ṣiṣẹ́kúṣe pẹ̀lú ẹ̀. ọmọ mi tó ń jalè tó ń gbé wiri kò wú kó gbé wiri but he cannot help himself. ẹ̀wọ̀n tó sọ ó ní òun máa ń ṣe nǹkan míì tí òun ò dùn sí. ọmọ tí mo fẹ́ sọ̀tàn ẹ̀ yìí 15 years ó ti tẹ̀lé wọn lọ jalè. ìgbà tẹ́ni tí obìnrin kan dì mú ó mọ̀ bí táwọn ti jalè kọ́ bá ká ó gún ọmọbìnrin yẹn lọ́bẹ̀. ó ní thank God ọmọbìnrin yẹn ò kú. bó bá kú tó fẹ́ borí ẹ̀ pé bóyá àǹtí ṣeun mo ti ní nọ́mbà àwọn kìnnì kan kò dẹ̀ mọ̀ pé èmi ń tèmi kó yà kó wá sórí péèjì mi kó wá sọ̀rọ̀ kò sẹ́nibọ̀dì tí ó mú ọ kò sẹ́ni kankan tí ó mú ọ ọ̀rọ̀ ló wá sọ ìmọ̀lé rẹ ìmọ̀nà rẹ ìsìn ní sóòjú rẹ ìyẹn nìkan kọ́ ló ṣe o ìgbà tí bàbá rẹ̀ wá sínú ghetto yẹn tán gbé yẹn wọ́n tó fún nǹkan sínú dírínkì fún bàbá rẹ̀ torí pé kó lè bàrà ìtẹ̀lé wọn lọ jalè. ibi tó ọmọ rẹ̀ ń gbé ọ̀dọ̀ girama tó ọmọ rẹ̀ ń gbé ìjọ́ ló ti lọ síbẹ̀ gbẹ̀yìn wọ́n ti sùn girama ti believe pé àwọn ọmọ ti wọlé wọ́n ti sùn tán ọmọ sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ yóò sì sàkúrò ń bẹ̀. pẹ̀lú àkọyẹ̀wò àwọn sórí ń bọ̀ ẹni sùúrù àmọ́ ìwọ ìka tó kì í fẹ́ káwọn èèyàn kọ́gbọ́n tó ń fẹ́ káwọn èèyàn kọ́gbọ́n tó ń fẹ́ káwọn èèyàn kọ́gbọ́n tó wá ń sọ rọ́bìsì abẹ́ comment section mi jẹ́rẹ́ ní rọ́bìsì bẹ́ẹ̀ tí màá ní ṣe fídíò fún ẹ tí màá jẹ́ gbèsè pé gbogbo ilé ayé ìtàn pè ní lọ́ọ́ máa lẹ̀ ẹ̀yin ìka burúkú yìí.